Auntie Toke, I say I'm busy. I'm dedicated to this work. Please. Okay, in that case, Lydia, you make the Chinese and bring it upstairs. Okay. You can see that we're cooking already. Why is this one so important? Have you forgotten? Today is Chief's wife's remembrance. Oh, that one. Yes. In that case, you guys should just hasten up and bring food. I am famished. Okay. Ife, take this to the table. Oh yeah, Baba. Yeah. Oh yeah, this one. Also the table. Roll down. Yes. This one has to go. Okay. A little too much. Is this a car wash or a man? Okay. This is a man wash. That's it. That's it. It's crazy, man. That is. Hey, how you doing? Brilliant business concept. You feeling it? Crazy. Yeah. That's it. That's the spur. That's the spur. Crazy, man. Now if I got to that side. All right, this way, right? Sorry? Yeah. All right. Yeah. Okay. I'm not sure that cars are the only things that be. No. This is crazy. This is crazy. You are not well. I know. You are not I know. well. Accept that. I know. Okay. Thank you. Actually, you see what I'm talking about? You are not normal. You see what I'm talking about? Yeah, thank you. You are going to die here. No. You will die here. Don't worry. I'll join you. Oh my God. Okay. I think this is the spot. Bro. This is the spot I'm talking about. It's not, I know you're mad. I know you're mad This now. is the spot I'm talking about. This is crazy. This is brilliant. Crazy brilliant. Are you feeling it? Yeah. Sex appeal, the water, the atmosphere, the How you music. feel it? Guys will come here to wash their cars every freaking day. O máa wà nínú ilé o máa dì bí àlùbọ́sà kíní nǹkan ò ṣóòkì ẹ̀ jẹ́ kátẹ́kùn fẹ́ sí gbèsè ìta kátẹ́kùn fẹ́ sí dáadáa kátẹ́kùn bá fẹ́ sí dáadáa mi ò lè gbèrí oore ló dìpa bí ìgbà tó fẹ́ kágò ẹ̀ kí ló ṣẹlẹ̀ tú sílẹ̀ tú kàkà ìsíta tọ́tẹ́kùn bá fẹ́ sí dáadáa kátẹ́kùn ayọ̀ tó bá fẹ́ sí kéèsì kó kúrò sí dáadáa agro kò ní máa wá pálábì tó wà pọ̀fù lójú ojúmọ́ àfi bíi bẹ́ẹ̀pàdì tó ti dùn kí ló dé ó ti sú mi o tó fẹ́ bá ayé mi jẹ́ ni kéèyàn tiẹ̀ wà nínú ilé kéèyàn lọ kó bọ̀ kó ṣàgbákò nǹkan kó lọ kó bọ̀ kó ṣàgbákò lẹ́fù kó sáré mú nǹkan sára kó ṣá nǹkan sára kó tó bẹ́ẹ̀ là gbogbo flavour yẹn kò sí nínú ìgbéyàwó wa gbogbo ẹ̀ kò wà on a dolly level ni ọdún wo lèmi fẹ́ ṣe gbogbo yẹn dà tó bá gbọ́ ó ń gbá lára mi o ó ń gbá lára mi gidi gan ṣe ló ń já ọ̀rọ̀ ìrọ̀ lára kò sí tí màá fi ṣọ́ọ̀kì ẹ̀ kí ló dé mo pọ́njí jẹ́ kí n sọ fún ẹ ẹlẹ́dàá mi ò ló máa dà fún ẹ
ẹlẹ́jà mi ló máa jà fún ẹ. Thank God, ẹ̀yin náà ti jí. Kí ló ṣẹlẹ̀? Ṣé ẹ máa ní ẹ̀gbọ́n bí wọ́n ṣe ń gbá gate látẹ̀kan? Gate bí báwo? Láago mélòó? Èmi náà ti gbọ́ ń sìn. Ta ló lè máa gbá gate ní this hour? Torí ẹ̀ náà ni mo ṣe ní kí wọ́n bí pé ṣé kò kí n ṣe pé ẹ̀yin expect any visitor? No. Jẹ́ kí n lọ yọjú sí Adamasi gbàgbà. Okay, ó yá, ẹ jẹ́ ká lọ. Ọmọ ìyá méjì ò kí rẹ́wẹ̀lẹ̀. Ó báyìí. Ṣáà bọ́ sí báyìí. What is your problem? So what to ra wọlé tó tún ṣe lélẹ̀? After how you pleaded the last time, tó ń bẹ̀bẹ̀ fún last chance. So what ṣe fẹ́ lọ last chance ẹ̀ lélẹ̀? Kí ló dé tó máa ń ṣe báyìí torí Ọlọ́run? Why are you like this? Why are you doing this to us? Ṣé o ti ṣetán? So I should be living my life to please you. Is it about me or is it not about you? Ṣé tí ara ẹ̀ tí kò bá gbòjì lára ẹ̀ ṣé orí mi ló máa wá sí? Ṣé máa dúró owó tí mo ná the last time taking it gets into a big problem? I have to withdraw all the money in my account to save me from the mess. Now you're telling me that you should live your life to please me. It's not for your own good. So wọ́n kò kọ́lé ìdẹ́nu wọ́n kú tó máa gbàgbé ẹ̀. I'm buying something ṣó ṣẹ́pẹ̀ fún ẹni. Wọ́n ọkọ̀ máa pààrọ̀ ọmọ kú dànù kó wá sọ́sí báyìí sọ́sí ọ̀gbọ́. So òun ro ikú rò mí? Really? Ta ló ń sọ̀rọ̀? Actually ẹ lè má mọ̀ mi mà, but ọ̀rẹ́ mi ló rán mi sí yín mà. Ọ̀rẹ́ yín wo nìyẹn? Marvin Agbajelọlá láti Egin prison ni mà. Kí ló ní ó dé? Kí ló ṣẹlẹ̀? Ó kàn ní kí n bá yín sọ̀rọ̀ ni mà, ní pé kẹjọ kẹ má gbàgbé ọ̀rọ̀ àjọsọ tó wà láàrin ẹ̀yin méjèèjì. Ní pé ọjọ́ tí ń lọ níbi tó ń wá yẹn o, pé kẹjọ kẹ má gbàgbé òun mà. Ọ̀rọ̀ àjọsọ. Ọ̀rọ̀ wo nìyẹn? Actually ma, kò sọ pé anything wà ní àárín ẹ̀yin méjèèjì, kò sọ fèmí. Ó kàn sọ pé kí mi wá bá yín sọ̀rọ̀ ní pé kẹ má gbàgbé ọ̀rọ̀ yẹn, kò sọ̀rọ̀ yẹn fèmí mà. Irú ọ̀rọ̀ wo ni wọ́n ń sọ lẹ́nu? Ìwọ tó rán níṣẹ́ ò lè bèrè nǹkan tí ó wà láàrin wa ni. But wait, ibo lo ti gbọ́ pé ẹni tó fún ní life imprisonment wọ́n máa ń padà release ẹ̀ láì ṣe pé another government wọlé tó fún ní amnesty ni? Àbí irú ọ̀rọ̀ ìdọ̀tí wo ló ń sọ látẹnu ẹ̀? Ẹ má bínú madam, but èmi feel pé tí kò bá sí anything láàrin ẹ̀yin méjèèjì kò ní rán mi sí pé kí wá bá yín kí máa ṣàlàyé gbogbo ọ̀rọ̀ yẹn fún yín ni mà. Will you shut your mouth? Àwọn stupid ni. Ta ló rẹ̀ bẹ́ẹ̀ pọ̀ ń bá sọ̀rọ̀? In front of my house? Ṣé kò ń dààmú orí ẹ ni? Ẹ jọ̀ọ́ máa ẹ má bínú mà, bọ̀ mi ìrò bí àmọ́ ti sọ anything láti wà láti sọ̀tún àtọ̀dọ̀ yín náà. Mo kàn ṣàlàyé nǹkan tí ọ̀rẹ́ mi ní kí wá jíṣẹ́ fún yín ni, so mi rí any reason tẹ́ fi insult mi mà. Èmi ẹ̀ ń bẹ̀rẹ̀ àtẹ lórí fóònù. Are you high? Wàbí tí o bá pẹ́ níwájú lẹ́mi máa ń lọ ajá tí kò kí ẹ jẹ. Will you get off my line? Hey, my angel. I missed you so much. Why did you come and pick me up earlier? You know, more travel thing. I'm sorry, my dear. But I'm back now, eh? Yay! Alright, okay, good to see you. So, you're gonna get ready? Yes. Alright. Oh, Mommy, let's go. No, my love. Mommy has some stuff to do for Big Mommy. I want to share, okay? So she can come with us now. Okay. Yes, my baby. So what's up? Come, let me know. Call her. Yes, she will. What? Before coming, ilé ọmọdé kí ló dé?
ó fi òpè torí pò ti rí mi níbi báyìí sẹ́yìn mo ready láti dáríjì àbí mo fẹ́ gbá ìpadà sí ilé ayé. No, never kò lè ṣẹlẹ̀. Allah tí ó lè ṣe láyé yìí ni even lọ́run kò lè ṣe kò possible. Mi ò tún lè tẹ́ni tí kà mọ́ láyé mi. Ọmọ mi ló gbé mi wá síbí báyìí, nothing more. Jọ̀ọ́. Má jẹ́ ṣe ni má jẹ́ kàgbákò láyé mi owó dẹ́dẹ́dẹ́ di bẹ́ẹ̀. Kí ló ń ṣe? Ẹ káì náà, kí lè ń ṣe? Tóyìn, èyí wà lẹ́ni òsì nǹkan. Ọlọ́run ló ní kí n má gbé láàsì, ó gbé mi tràbàyè. Ó jẹ́ kórè mi máa ṣe tàtàtà. Kí ló ń sọ? Èmi lórí bẹ́ẹ̀dọ̀ rẹ̀. Má jẹ́ kó ká wa o. Wọ́n lè ká wa, kò sí nǹkan kan. You know what, ó dà pé gbogbo energy mi ló ti gbà tán. Mo máa ní láti replenish ara mi, máa ní láti fill tummy mi. So ìwọ náà ni máa rán sí Phillips. Jọ bá mi sọ fún pé kó dáná, mo ní láti jọun pé ìmánu bàbá yín ti ń fagi. Wọ́n wá sọ fún pé ìwọ ni ó gba gbogbo oúnjẹ tó wà nínú mi. Wàá sọ fún pé ìwọ ló gbóúnjẹ tó wà nínú mi kó lè tètè dáná. Ó ṣe ń ṣeré báyìí náà, stop this. Ṣùgbọ́n kò tó ṣe yẹn. Ṣé mo ra wọ́kàn sí? Stop now. Àǹtí mi ẹ̀ka ìjàre ṣe fẹ́ máa wá ìmì kí ni gbogbo ilé gan? Kí ló ṣẹlẹ̀? Ṣé mo gbé spíkà mi ni? Ṣé bí mo bèrè ọ̀rọ̀ Camly ni? Ẹ bá tọ́ pẹ̀lú patient mi náà, kí ló gbogbo ilé? Ilé tó wá ń sọ ṣe ilé tó ṣe nǹkan. Mo ti pariwo sọ̀rọ̀ náà. Ó dẹ̀ ní sùúrù kó mi wà nílé. Calm down. Ẹ má bínú ma. Ẹ má bínú. Ẹ jẹ́ kí n bèrè Camly. Ẹ gbọ́, bọ́ bá ti yà wá, ogún yà yín, wọ́n ní ẹ lọ ta. Kí ló ṣẹlẹ̀? Actually, ṣọmọ. Azin nǹkan tó kí ló ṣẹlẹ̀? Ẹ dẹ̀ dáhùn. Farayola ní sùúrù. Kí ló ṣẹlẹ̀? Azin wọn actually kí ló ṣẹlẹ̀? Kí ló kọ́ mi pẹ̀lú òyìnbó? Àní kò ní sùúrù sẹ́yìn. Mo ń gbọ́ yín. Kì í ṣe pé bóyá mo ta lé náà. Mo ta lé náà. Kí ló wá ṣẹlẹ̀? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fi ilé yẹn mo fi yàwó ní báńkì. Sunday, ẹ̀yin fi lè yàwó back. Àti mi ẹ sán lórí gan. Ẹ̀yin fi lè yàwó back ẹ̀ dẹ̀ sọ fẹ́ anybody. Ẹ̀ dẹ̀ ká sára bẹ́ẹ̀ yẹn. Ẹ wá ẹ dájú gan o. Èmi mà ló bá sọ̀rọ̀. Kí ló ṣẹlẹ̀? Èmi ẹ̀gbọ́n. Kí ló ẹ̀gbọ́n ta ni? Ẹ mọ̀ ẹ má jẹ́ ń wojú yín. Ẹ mọ̀ pé mo respect yín. Ẹ jù mí lọ o. Ẹ jù mí lọ. Ẹ má jẹ́ ń wojú yín o. Kí ló ṣẹlẹ̀? Ṣé ogun yín ni? Àbógun wa? Ẹ wo ẹ sọ fẹ́ anybody ẹ dẹ̀ lọ ẹ dẹ̀ nígbà lọ fi yáwó bọ̀ tàbí lọ tà fẹ́yàn. Òun pariwo. Kò sí wàhálà on to the next ká ṣe tó ṣe kíní. Kí ló ṣẹlẹ̀ ń sìn? Ẹ̀yin ẹ ṣe kíní. Ẹ gbá reverse wọlé. Ẹ lọ bá mi kó ṣẹ̀ tèmi jáde kí n máa lọ tán. Done with this line of conversation. No. We are not done until I say so. Ṣó gbádùn eré tẹ́ jọ ṣe lórí bed. Èmi àti Ògòrò ṣe eré kankan lórí bed. A ṣe lórí ìdúró. A ṣe lórí ìkúnlẹ̀. Mo ti rẹsẹ̀ kan. Ó pọ̀n mí síwájú. Ó rìn mí bọ̀nù. Mo jacuzzi. Ìgbà tá a ṣetán ní balùwẹ̀. Ó mú mi lọ sínú private spa. Ó fi òróró òyìnbó wọ́ mi ní gbogbo ara. Ó dà omi sí ara mi.
ó fi àwọn ńlá gbogbo oríkèéríkèé ara mi. Ìgbà tó mú àwọn débi tó mi, gìrì gbé mi, mo pariwo, ó fi mí sílẹ̀, ara mi wálẹ̀. Ẹ wò sá, ní ti tèmi ẹni tó ṣe lé ó dájú ó dájú. Èmi dẹ̀rẹ́ òfin tèmi ni pé tí ẹ̀dìyẹ bá dà mí lógun nù, mo máa fọ́ lẹ́yìn ni. Tẹ́yẹ bá strong bí àpáta, mo máa crack ẹ̀sà. Ẹ wò ọ̀gá, èmi mọ Ṣàngó o. Ṣàngó ní kẹjẹ́ ká bẹ̀ lọ́wọ́ ẹ̀ o. Ajá máa má là ní Ṣàngó. Ẹ jẹ́ ká karọ́ Ṣàngó sẹ́ni tó jí owó yẹn náà. Ó máa pàdánù máa fọ́ gbónú ẹ̀yà ni. Sorry o, ìjọ tí Ṣàngó bá pẹ́ nìyẹn, báwo lèmi ṣe fẹ́ rí 500 million tèmi? Ẹ jẹ́ ká ti bẹ̀rẹ̀ náà wò sá Mr. Ṣàngó. Okay, ó dàbí ẹni wípé wọ́n ní tó bá pa nǹkan tó jí yẹn ó máa gbé sí láyà. A gbé gbogbo 500 million naira lé láyà. You are too fetish.